kí ni tó tún ṣẹlẹ̀ láàárọ̀ yìí èwo tó lè léyìí bí ojú kìnní yìí wàhálà tí a. Sobakri. Ngbọ́. Sobakri. mi ò gbọ́ ń tẹ́ wí o. Sobakri. Sobakri ó ní kí ni. Good morning. Suma fasi so abati mekoni. Ní kí ni. Suma fasi so abati mekoni. Ó ní kí ni sẹ́. Mo ní pé ṣe gbọ́ Persian. Persian language. Èwo tó ní jẹ́ Persian. Persian language la máa sọ ní Iran. O ló jẹ́ official language wọn. Gbogbo ìtẹ́ ń sọ látàárọ̀ èdè Iran ni. Iran ni. Ní tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni wípé ó dàbí wípé ẹ fẹ́ gbà mí gbọ́ mọ́. Pé bẹ́ẹ̀ ṣe máa sọ pé ẹ lọ sí ẹ̀sùn àtìní ẹ lọ sí Iran ẹ lọ sí Igbá ẹ lọ sí àwọ a máa ń rò pé bóyá eré là ń ṣe bóyá irọ́ ni. Mo ti wá mú fíìmù báyìí. Ẹ ti wá fíìmù míì tí ó ti á bẹ̀rẹ̀ ìlú bí tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ tún mú èdè wọn lánìbọ̀. Ewu bí mo ṣe béèrè lọ́wọ́ yín ẹ máa ní bali máa fa sí mizana. Ayé ẹ tó béèrè. Suma fasi so abati mizani. Bali mi fati mi save mi bana. Irọ́. Bali máa fa sí. Bali máa fa sí. Af mizana. Af mizana. Ìyẹn ni wípé ẹ gbọ́n kankan lẹ́yìn èdè Iran. Ìgbọ́n kankan lẹ́yìn èdè Iran ọ̀rọ̀ mi ti gbọ́ lẹ́yìn èdè Iran ìgbọ́n kankan mọ́. Ó ti sẹ́ẹ̀tì tí wọ́n bá lọ sẹ́ẹ̀tì ọ sẹ́ẹ̀tì tán yányán ó kọ fìlà eléyìí o. Fìlà makumba fẹ́ fífò. Fìlà makumba fẹ́ fífò. Fìlà makumba fẹ́ fífò láti orílẹ̀-èdè Iran ìgò yìí ń kọ́. Fẹ́ fífò nìyẹn. Fẹ́ fífò rẹ̀ gangan rèé fìlà makumba fẹ́ fífò yẹn ni pé fìlà tó mú gò dání fìlà makumba fẹ́ fífò láti Iran. Torí Iran àti ẹ̀wọ̀n yẹn 86 language ní wọ́n máa ń sọ. 86 language. 86 language. Ó ní wọ́n ń sọ nílùú Iran. Ṣùgbọ́n Persian ni official language. Orílẹ̀-èdè mẹ́ta ló ń sọ. Orílẹ̀-èdè mẹ́ta ní sọ Persian. Afghanistan. Tí wàhálà bó ní ẹsẹ̀ bó lẹ́sẹ̀ bó ló. Tajikistan yes. Àná ń sọ Persian. Àwọn náà sọ Persian language. Àti Iran. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti ń sọ èdè ni tó jẹ́ official language wọn ni. Ọ̀dà kò bó. Ìyẹn náà ń pè ní jẹ́kánmọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ apart from pé bóyá ẹ lọ bẹ̀rẹ̀ ọmú fìlà ẹ tún jẹ́ nǹkan tó bá pamọ́ fáwọn èèyàn kó tún yé wọn lápá abẹ yẹn. Ṣé a lè ka èsì àbí eléyìí tẹ́ ẹ sọ yìí náà ni. Ẹ̀wọ̀n èsì wà nílẹ̀. Èsì wà nílẹ̀ ẹ bó ní tọrọ Afghanistan o àbẹ́yìn ọ̀gbọ́n tí ń ṣẹlẹ̀ ní Kabul ni wọ́n ti gbàjọba. Kò sí nǹkan tí ò lè ṣe. Ṣé kò affect yín gbà tẹ́ ẹ. Kò lè affect mi tó yẹ pé Tajikistan mo gbà wọlé. Ok ẹ wulẹ̀ gba ẹ mọ̀ pé Iran àti Afghanistan wọn jọ sí abọ́dà ni ẹgbẹ́ bílẹ̀ yín gbà ẹ gba apá àtọ̀hún yẹn. ẹ mọ̀ wípé ní Iran àwọn máa ń pe dahiro ní Afghanistan dahiro náà máa ń pe Persian tiwọn. Ok ṣùgbọ́n ní Iran àwọn máa ń pe ní Farsi. Mo sọ ilẹ̀ kan mo ní Suma Farsi. mo ní pèsè ẹgbẹ́ Persian language. ẹ ṣeun wa o ẹ ka èsì ká mọ́. Àwọn èsì figaga tí ó láǹfààní láti wáyé lẹ́nìí AS Monaco láti orílẹ̀-èdè France wọn àti Shakhtar Donetsk láti Ukraine aago 8 ni Salzburg láti orílẹ̀-èdè Austria wọn àti Brøndby láti Denmark aago 8 bákan náà Sheriff Tiraspol láti Moldova wọn àti Dynamo Zagreb láti orílẹ̀-èdè Croatia aago 8 ìdíje German Bundesliga bíbó Super Cup ìyẹn lórílẹ̀-èdè Germany Borussia Dortmund wọn àti Bayern Munich aago 7 yóò láǹfààní láti wáyé. Yóò lè Lewandowski versus Erling Haaland yóò gbóná gangan. Bákan náà ìdíje Spanish La Liga Villarreal wọn àti Granada lánàá òdòdó Echo wọn àti Athletic Bilbao òdòdó wọn kọ́ fáwọn yìí lọ hospital ni. Wọ́n kọ́ fún wa ní pé tí dókítà kọ́ fún wa ní pé òdòdó ní ẹgbẹ́. Àwọn àgbòrò tó gbé gógó ẹlòmíì orí ẹkún yọ wà báyìí. Ọ̀yá gbàgbà láti bẹ̀ àsìdègò ẹ má fọ́ bó ṣe ń lọ nìyẹn o lórí ètò ti jẹ́ kẹ́mọ̀ ẹ má fọ́ rárá àlẹ́ ẹ̀ tí ì rí nǹkan kan ṣé nínú ìròyìn eré ìdárayá yìí fíìmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. torí pé wọ́n tó o bá ti sùn o ò lè sùn láti á sùn. ó
o ní láti ṣe kí ni àwọn darun mọ́jú gan gidi gan mọ̀ ni ó ṣe àìsùn lọ́pọ̀lọpọ̀ kó tó lè sùn. ọ̀yá láti ibẹ̀ pápápá àti ìdègò ẹjẹ́ àròjú ọjà ká padà dé lọ́wọ́ kan ọgbà tá a bá ti tọ́jú ọjà dé ká gbọ́ orílẹ̀-èdè Faransé wọlé ẹ̀kú kan. Ọlábànjí